Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wọ́n Mùsùlùmí tó ń bá fídíò ìpàdé dákun rí dájú pé o gbọ́ tán dé parí ṣòye torí àǹfààní tó wà ń bẹ kò lè fi ṣọwọ́ sáwọn àwọn tí ìwọ náà bá nífẹ̀ẹ́ sí nítorí pé àwọn èèyàn ń fèsì problem ojú àwọn èèyàn dẹ̀ ń rí tó àwọn àgbàlagbà dẹ̀ fi nǹkan lẹ̀ nǹkan bẹ́ẹ̀ ní Islam àṣírí ń bẹ májò yẹ lẹ́nu kí nà kí ibùtú gbé wálé ní wọ́n fábalẹ̀ gbọ́ o tó bá fẹ́ mẹ́rin tó wà ń di ọ̀rọ̀ ẹ̀ ẹni tó ń ṣiẹ́ ẹni tí òjò bẹ́gbẹ́ pé tí òjò rọwọ́ yọ tí wà gbé báyìí wọ́n gbé jáde fún ẹ báyìí ó fẹ́ mẹ́ni ẹ̀ ló bá mi wá ọ̀sán mímu mẹ́rin jórí báyìí ọ̀sán mímu àfisẹ́gbẹ̀ mẹ́rin ni o lẹ́yìn yẹn wá wá nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà wá ìrẹsì ó dìbẹ́ lórí bí ọ̀tá ẹ̀ bá ṣe pọ̀ tó àti iye yẹn tẹ́ bá fẹ́ ṣe ní fámìlì yín wá ìrẹsì wá make sure pé wọn kó kún ó yá gbolo kékeré ló fẹ́ lò ní àbí dìríkà wá dà sínú kinní o lè wọ́n mẹ́rin o lè wọ́n márùn ó dìbẹ́ lórí bí ọ̀tá bá ṣe pọ̀ tó fún ẹ wá gbé yẹn náà sẹ́gbẹ̀ wá lọ sọ́jà wá ra mírọ̀ tó tóbi dáadáa mírọ̀ tó bá tóbi dáadáa make sure yìí pé o mú aṣọ kan dání tó lè fi wé tó bá ti ń sanwó tán wá fi aṣọ wé tó bá ti wá faṣọ yẹn wé tó bá ti gbé délé so àwọn orúkọ tó ń wò yìí ṣóyé wàá pè o lè sọ fáwọn àfáà kan bẹ́ẹ̀ ṣe tó ó tóbi lẹ́nu so àbí kan bẹ́ẹ̀ hàn so tó bá ti bẹ́ẹ̀ hàn wọ́n á fọ̀ wàá gbé sẹ́gbẹ̀ẹ́ ráìsì ti wà ńlẹ̀ so ẹ̀wà yẹn náà ti wà ńlẹ̀ so ọ̀nà méjì lẹ lè gbà lo àwọn orúkọ yìí so wọ́n lè bẹ́ẹ̀ hàn ó sì lè pè fún rẹ̀ ṣóyé so orúkọ yẹn náà ni yá fìdánfì yá bàràǹbà yá kìkì 6 million wàá ṣe yẹn wàá ṣe orúkọ kejì yá ìkàkùkà yá ìlú yá tiktoka yá ìlú yá facebooka yá ìlú wàlìdínú facebook àti ìṣù ṣé o ti gbọ́ so wọ́n rí pé ó lọ lẹ́nu àmọ́ nǹkan àwọn àgbàlagbà ni ànábì ò mọ̀ sí tiẹ̀ rárá o ìsìlámù sì mọ̀ sí àmọ́ àwọn àgbàlagbà ni wọ́n ní so tó bá ti ṣe báyẹn tó ti ṣàdúrà yẹn so wàá pè yẹn náà ní 6 million times ṣùgbọ́n pé wò níṣẹ́ so ó ṣàwọ̀ ta ló ń wá wàá rí má wọ̀rí so tó bá ti wá ṣe tán báyẹn wàá ṣí mìíràn yẹn wọ́n kó ti daṣọ́ bo látọjà ó ti porúkọ nǹkan àwọn àgbàlagbà nǹkan nulẹ̀ so wàá ṣí mìíràn yẹn píù ẹni tó bá kọ́kọ́ rí lójú mìíràn yẹn ẹni tó wà ní ọ̀rọ̀ ènìyàn má jò lọ ó ti pe orúkọ àwọn àgbàlagbà yìí tán nǹkan nulẹ̀ ní táwọn àgbàlagbà fi ń jẹ́kọ́ nìyẹn o àṣírí ń bẹ o tó bá ti pè tán báwọn wàá ṣí mìíràn lẹ́ẹ̀kan náà ẹni tó bá rí bẹ́ẹ̀ ló wà ní ọ̀rọ̀ ẹ̀ má jẹ́ kẹ́ni ẹ̀ escape o ta ló fẹ́ rí ó fọ́ nìṣẹ́ kí ló sọnù lọ́wọ́ wa táwọn wá kiri ó rí pé wọn náà rẹ ni ó fọ́ ní àbí wàláhì irọ́ ni gbogbo yẹn kò ní kankan ṣe bẹ́ẹ̀ gan lẹ́ni kó ń wá òun wẹ́n tó ń ṣe é káàkiri ó lè ní fọkànbalẹ̀ wà ní depression wá fọkànbalẹ̀ ọlọ́run náà ló ń ṣe é o ọlọ́run lọ́ba tó ń náà tí wà lọ sábà o òun wẹ́n tó ń ṣe é káàkiri nígbà tó ṣí mìíràn yẹn ta lórí ara ẹ̀ náà lórí níjẹ́ olú ti kí wákàtí márùn-ún ẹ̀gbẹ̀yìn nínú mọ́ṣáláṣí lásìkò ẹ̀ níjẹ́ olú ṣe náà fìlà lóru gbẹ̀yìn rákà méjì ká tó ká ṣùbà níjẹ́ olú ṣe gbẹ̀yìn àwọn náfìlà yẹn wákàtí márùn-ún níjẹ́ olú ṣe gbẹ̀yìn kùránì níjẹ́ olú ṣe gbẹ̀yìn sàárà ṣíṣe níjẹ́ olú ṣe gbẹ̀yìn àwọn òbí ẹ̀ ṣe tọ́jú wọn okùn ẹbí ṣe so papọ̀ ṣé o mọ nílò kó bàjẹ́ sáwọn èèyàn ṣé o mọ ṣe kiri ta àwọn olóore ẹni tọ́lọ́ ń ṣoore fún ṣé o mọ fẹnu bá àwọn èèyàn jẹ́ káàkiri kó máa ṣòfófó kiri inú tó lè contribute sí àìgbẹ́gbẹ́ pé tó ń bá fínra lọ́wọ́lọ́wọ́ rẹ̀ inú tó lè contribute sí ìbínú ọlọ́run tó wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ rẹ̀ inú tó lè contribute sí àìta ọjà àtàìrílé ọkọ̀ gbé torí pé wọn náà ń fẹnu bá àwọn èèyàn jẹ́ káàkiri ó ń dalé wọn rú inú tó lè contribute sí ni ẹ o káyẹra wa wo àwa náà la gbọ́dọ̀ mọ kọ́kọ́ jẹ́ first suspect ká tó máa wà kó wa káàkiri bíbẹ̀ kọ́ àwọn afọ́ olè yóò máa fi ẹ́ jẹun ni ọlọ́ni ma asaba min musibatin fabima kasabat aydikum àdánwò tó bá ṣẹlẹ̀ sí yín náà àfọwọ́fà yín ni wọ́n yá àfọwọ́n kẹfìr ọlọ́run tó máa ń ṣàmójúkọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni tèmi àti ẹ bá lè jókòó tá a bá lè wò ó dáadáa a mọ̀ pé àwa náà ò ṣe dáadáa lọ́lọ́run fi ń ṣe tó ń ṣe yẹn pẹ̀lú wa. fadhkuruni adhkurkum ẹ rántí mi nínú rántí yín rántí ọlọ́run kọ́lọ́run náà rántí ẹ nínú kẹrẹ nínú ìyọnu rẹ nínú orí rẹ nínú wárísìkì rẹ sì wá ń kọ̀ǹpilẹ̀ owó ẹ̀ tó ń ṣe káàkiri kí ló sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ dawahuka fika wa ma tash'ur wadahuka minka wa ma tabsur oògùn tó àrùn tí ń ṣe ara ẹ̀ náà ló wà oògùn tó lò sí ara ẹ̀ náà ló wà ó rí o sì fìlẹ̀ lóòótọ́ tí ṣe ìtọ́nù máa fẹ́ nìyẹn wọ́n wá kó wa káàkiri o ìwọ gan ni sábàbí tí ń ṣe ìwọ gan ló mójútó ń tẹ́ kó mójútó ìwọ gan lọ lé àfàjò tó àjọṣe rẹ pẹ̀lú Ọlọ́run tó ṣe lénìí kó wá wo báyìí ó ṣe rí ẹni tó rí inú gíláàsì yẹn ìwọ náà lórí rẹ ìwọ náà ní pírọ́blẹ́mù ayé rẹ tó bá ti yí padà Ọlọ́run ní inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim sórí wàhálà tó ń bá fínra yẹn kó o lè kó o ń bẹ̀ wá fíjúwọ́ náà bá tó yí padà pẹ̀lú bó ṣe ń bọ́ lọ́wọ́ ẹ lò tọ́lọ́run bá pàṣẹ bó o lè ṣe máa ṣe pẹ̀lú ẹ̀ ṣe tọ́lọ́run bá pè é ṣe máa lagídí tó bá sọ̀rọ̀ Ọlọ́run fún ẹ ṣe máa wò ká ìlú tá a wà Ọlọ́run gan máa understand wọ́n béèrè pé ta ní ṣe é o mọ̀ pé wọ́n lè ti forí ara ẹja ìbínú Ọlọ́run ọba dẹ́dà kí gbogbo wa náà ká padà sọ́dọ̀ Ọlọ́run àtẹ̀tí ń sọ̀rọ̀ àti gbogbo tó ń gbọ́ mi ká túbá ká ṣàtúnṣe àná àwọn àtọ́lọ́run káwa ohun tí ó ṣẹlẹ̀ ẹnìkan kò ṣe ẹ̀wọ̀ ló ń ṣẹlẹ̀ o kó dà ó yẹ kó túmọ̀ ní tó ń ṣe ẹ̀yẹ kó jẹ́ times 50 ni Ọlọ́run tó ṣàmójúkò ìkẹ́ Ọlọ́run tó gbáyé ni o wọn àwọn ẹnìkan káàkiri tó ń ṣe é àwọn ẹlòmíì náà rí wọn náà ní wọn lọ́ta so ó súnmọ́ kó mọ̀ béèrè wípé ó dà ráìsì tá a wá wọn nǹkan
báwo la ṣe ṣe ìyẹn ò lè da ráìsì síná ọkọ ìyá mi o lè ṣe concoction o lè ṣe jollof rice o lè ṣe fried rice kódà o lè ṣe coconut rice gbogbo tó bá wẹ̀ ló lè fi ráìsì yẹn ṣe ó da ọsàn tẹ wá ní ara nǹkan ọsàn mẹ́rin yẹn ń kọ́ fún sínú kọ́ọ̀pù kó fi ṣe juice yẹn ni wàá mú lé ráìsì yẹn lórí ó ti gbọ́ mi kó fọkàn balẹ̀ mọ́ wàá kó wà kiri o kò jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin àní dààmú as you can see follow the sunnah not the society. Assalamu alaikum.